má gbé fídíò yìí kúrò kó má bàa jìn sọ́fìn ayé. Gbogbo ẹ̀yin tí wọ́n máa ń fún lẹ́bùn tàbí tí wọ́n máa ń ta lọ́rẹ tí ẹ kì í yà sí mímọ́ tàbí kẹ́ gbàdúrà sí, wá kọ́ ẹ̀kọ́ ńlá lára fídíò yìí. Tó bá wò ó láti bẹ̀rẹ̀, wá rí pé arẹwà obìnrin ni ọmọbìnrin yìí. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀rẹ́ rẹ̀ yìí tó ta lọ́rẹ tó fún ní ẹ̀bùn yìí sọ di arúgbó, agbé àgọ́ mẹ́wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni àwọn nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí, tó jẹ́ wípé lójú ara wọn wọ́n rò pé wọ́n ṣe àwọn lóore ni, tí wọ́n mọ̀ pé wọ́n ti gbé ogun wọnú ayé wọn. Ìwọ wo ló lè ṣe àmì tó lè bá mi share program yìí ó kéré jù lẹ́ẹ̀mẹ́ta? Gbọ́ àsọtẹ́lẹ̀ lẹ́nu wòlíì Ọmọládé Wúrà. Gbogbo ibi tí wọ́n ti ta ẹ́ lọ́rẹ, tí ìrìn àjò ẹ ti dàrú, tí wọ́n gan ò rántí mọ́, tí ò yé èèyàn, tí ò yé wòlíì, ní orúkọ Jésù Kristi lónìí ni ẹ̀mí mímọ́ tú ẹ sílẹ̀. Ayé a máa fi ọrẹ, wọ́n a máa fi ẹ̀bùn dàrin àjò ẹni rú. Gbogbo ibi tí wọ́n ti fi ẹ̀bùn àti ọrẹ tán ti fi dàrin àjò rẹ rú, bó o bá rí àmì ṣe lónìí, ayé rẹ gba ìtúsílẹ̀. Ayé máa ń fi ẹ̀bùn ra ọjọ́ ọ̀la ènìyàn. Gbogbo ìwọ tí wọ́n ti fi ẹ̀bùn, tí wọ́n ti fi ra ọjọ́ iwájú ẹ, tí ayé ẹ tó wá le koko, tó wá dàbí ẹni tí ò mọ̀ ṣe mọ́, àṣẹ jáde lẹ́nu mi sí gbogbo ojú tó wo fídíò yìí ní orúkọ Jésù Kristi, a tú ọ sílẹ̀. Bó ti ń wo fídíò yìí, máa bá mi share rẹ̀. Gbogbo ọwọ́ tó share program yìí, lábẹ́ bó ti kú rí, àgọ́ tí wọ́n gbé wọ̀ ẹ́ tó mú kí àwọn ènìyàn tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ máa sá fún ẹ, ní orúkọ Jésù, ọwọ́ Ọlọ́run bọ́ àgọ́ yẹn lára rẹ̀. Àmì burúkú tí wọ́n fi sí ẹ lára tó mú kí gbogbo nǹkan ó dàrú mọ́ ẹ lọ́wọ́, àmì yẹn kó parẹ́ lára rẹ̀. Apostle Prophet Oyètọ́lá Ọmọládé Wúrà ló ń gbàdúrà fún ẹ. Tán bá ti fún ẹ lẹ́bùn, máa yà sí mímọ́ kó máa gbàdúrà sí. Kọ nọ́mbà yìí sílẹ̀, ìwọ tó fẹ́ àdúrà, ìran wòlíì àti ọ̀nà àbáyọ rẹ̀, 0810 63 11 252. 0810 63 11 252. Gbogbo ọwọ́ tó share program yìí, ní orúkọ Jésù, ẹ ò ní fọwọ́ yín gbé ọmọ sìn.